fàdípọ̀jù gbogbo wa lájọ mọ̀ yín pé kì í ṣe ilẹ̀ yìí tó jẹ́ ilẹ̀ Yorùbá náà ti kọ Quran. Saudi Arabia lẹ́ni wọ́n ti mú wá ní ìwájàjà ìsìn wọn wá nàrétì ọ̀rọ̀ ni lórí ọ̀rọ̀ ẹ̀yin àti gbígbé mímáa gbé àwọn èèyàn lọ sẹ́wọ̀n àti nǹkan tó lè gbẹ̀yìn tẹ́ mo dẹ̀ fẹ́ kẹ́ máa wò fún àwọn ọmọ tẹ́ bá bí torí pé the same surname náà ni wọ́n máa jẹ́ ṣẹ̀dẹ̀ mọ̀ pé àkọ́dá oró kò kí ń dàbí àdágbẹ̀yìn mo fẹ́ pè yín sákìyèsí ni. Please don't forget to subscribe, comment, share with your friends to have access to this kind of content that you have here. Don't forget to subscribe. I love and respect you. I'll be right back. Mo fẹ́ sáré bá bọ̀dá Lateef Adépọ̀jù sọ̀rọ̀. Mo kọ́kọ́ kí yín ná. Ṣé dáadáa lẹ́wà. Ọlọ́run ọba kò ní bá ẹnìkankan nínú jẹ́ nílẹ̀ Yorùbá. Ọlọ́run kò dẹ̀ ní jẹ́ ká rí ogun ìjà ọmọ ìyá. Torí pé tó bá jẹ́ pé Yorùbá ni yín, tó jẹ́ pé Yorùbá blood ni yín, tó jẹ́ pé 100% ni yín, ọmọ ìyá ni wá o. Gbogbo ibi tó bá ti jí Yorùbá bá ti wà pátápátá ọmọ kò sọmọ ìyá nínú ẹ̀sìn. Now bọ́dá Lateef Adépọ̀jù gbogbo wa lájọ mọ̀ yín pé kì í ṣe ilẹ̀ yìí tó jẹ́ ilẹ̀ Yorùbá náà ti kọ Quran. Saudi Arabia lẹ́ni wọ́n ti mú wá ní ìwájàjà ìsìn wọn wá nàrétì ọ̀rọ̀ ni lórí ọ̀rọ̀ ẹ̀yin àti gbígbé mímáa gbé àwọn èèyàn lọ sẹ́wọ̀n àti nǹkan tó lè gbẹ̀yìn tẹ́ mo dẹ̀ fẹ́ kẹ́ máa wò fún àwọn ọmọ tẹ́ bá bí torí pé the same surname náà ni wọ́n máa jẹ́ ṣẹ̀dẹ̀ mọ̀ pé àkọ́dá oró kò kí ń dàbí àdágbẹ̀yìn mo fẹ́ pè yín sákìyèsí ni o because èmi tí mo ń sọ̀rọ̀ yìí ẹ lè máa wò mí lókèrè pé ọmọ olóyè Sunday Igboho àbí Yorùbá nation ni mò ń jà fún àmọ́ ẹni tẹ́ mọ̀ délédélé ni mí o tí n bá dárúkọ brọ́dà mi mẹ́ta nínú ara yín nínú ẹ̀yìn MSS níbẹ̀ yẹn ẹ máa mọ̀ pé ẹni tẹ́ mọ̀ délédélé ni mí ẹ mọ̀ àwọn sísítà mi o ẹ dẹ̀ mọ̀ brọ́dà mi dáadáa ẹ dẹ̀ máa ń wálé wa dáadáa ìgbà tí ẹ ń ṣe Àkúrẹ́ for Islam ní Acadip ń gbà yẹn gbogbo alájọ ń wá ṣàìsùn tájọ wá ń wò yín mọ́jú kódà tìgbà tí wọ́n ń ṣe Islamic vacation course tó máa ń ṣe nínú Muslim college ńgbà yẹn èmi àti yín ti ríra yìí o tẹ́lẹ̀ mọ̀ pé kì í ṣe ẹni tó jálejò sí yín ló fẹ́ bá yín sọ̀rọ̀ yìí àmọ́ nǹkan tí mo wá padà ń rí lọ́wọ́ yín ó ń jọ bí ìgbà tó bá wá pé enforce Islam lé wa lórí nílẹ̀ Yorùbá ni which is kò lè possible kò lè work o wọn kì í fi tipátipá fún èèyàn ní nǹkan tí kò bá kí ń ṣe tèèyàn for example nǹkan tó bá dáa gan wọn kì í fi tipátipá fún èèyàn nǹkan tó bá dáa ayé ń gbé pamọ́ fún ara ẹ̀ ni because I know what is selfish àwọn ibi tó jẹ́ benefit you people cannot bring it out for us bí Nàìjíríà ṣe lé kókó yìí àwọn ibi tó jẹ́ pé ẹ̀yin ti ń rí ẹ̀ lè mọ́ mẹ́ni kejì débẹ̀ o but àwọn nǹkan tó jẹ́ pé ẹ̀yin fẹ́ máa benefit nínú ẹ̀ táwọn èèyàn lè máa ṣe ni mo rí ìrí tí mo rí yín nìyẹn pé ẹ fẹ́ máa put àwọn èèyàn síbẹ̀ for example tó bá jẹ́ pé Islam jẹ́ tiwa a nídìí láti máa kówó lọ Mẹ́kà o a nídìí láti máa fowó lọ Mẹ́kà a lè ṣe sàrà ò tá a bá débẹ̀ o àmọ́ owó iyebíye kò yẹ kó tó bẹ́ẹ̀ ó yẹ kán ṣe Mẹ́kà ní lọ fún ìrọ̀rùn fún everybody ni ìyẹn number one ẹlẹ́ẹ̀kejì bọ́dá Lateef Adépọ̀jù ṣé àwọn Arab country ṣé wọ́n ti ẹ̀ fún yín níwèé ìgbélú ṣé ẹ níwèé ìgbélú wọn nílùú Arab country ìlú tẹ́ ti mú Kùránì wáyé tẹ́ ń kọ́ wa lédè ẹ̀ tipátipá yìí ẹ béèrè lọ́wọ́ àfà tó kọ́ mi ní kéwú ọjọ́ tó nà mí tí mo nà tèmi padà ọjọ́ ẹni mi ìlọlé kéwú mọ́ o tó bá nà mí máa nà tèmi padà o everybody ló mọ̀ bí tó san lórí sí o mo ti lé láti kékeré bí mo ṣe wà yìí gẹ́gẹ́ bí a ṣe ṣe the last IVC tí mo lọ èmi ni ẹni àkọ́kọ́ tó stubborn jù tí wọ́n present láàrin gbogbo ẹ̀yin àfà ọmọ tí ò kí ń gbọ́ràn tó sán lórí gan tẹ́ bá ti dé ọ̀dọ̀ Abu Abdullahi ẹ má jẹ́ ń líkì orúkọ anybody ẹ jẹ́ kí n kúrò lórí ẹ jẹ́ kí n kúrò lórí èmi lọ́mọ tó mú jáde pé mo stubborn láàrin gbogbo yín mi gbọ́ kankan mo ti lé láti kékeré gan striker dẹ̀ ni mí o mi kì í gbá bọ̀ kí n má score ó ti yé so brother ẹ wá ẹ má arrest anybody torí Ọlọ́run ọba mọ́ ẹ̀yin tí ń sọ̀rọ̀ Christianity tipẹ́tipẹ́ nǹkan tá a mọ̀ yín sí nìyẹn tẹ́ bá dẹ̀ ń sọ̀rọ̀ yẹn ìgbà tẹ́ bá ń sọ̀rọ̀ àwọn tó ń gbọ́rọ̀ náà oníkálùkù máa níbi tó gbọ́rọ̀ sí Christianity tẹ́ ń sọ yìí náà òun náà kò ń ṣe ti language tiwa but a ti mix mọ́ra rí àwọn ọmọ wa bíbáyìí tó fẹ́ òyìnbó mi ìmọ̀ àmọ́ bóyá ó ní nínú yín tó fẹ́ Arab country ladies rí bẹ́ẹ̀ tí ẹ ṣe mú Islam yẹn gan wá gan mi understand tí gbogbo wa fi ń jórúkọ mùsùlùmí àmọ́ a dúpẹ́ lọ́wọ́ àwọn baba ńlá baba wa kí wọ́n gbọ́n wọ́n fi kí ìrọ̀rùn lè ṣẹlẹ̀ nílùú náà fi fọgbọ́n fàyín mọ́ra pé wọ́n fẹ́ ogun wọ́n fẹ́ ọ̀tẹ̀ lórí kálukú ṣe láyé ìdàgbà bó ṣe ń sọ wá lórúkọ àràbù ni wọ́n ń sọ wá lórúkọ àdáyébá torí mi náà ní orúkọ àdáyébá mo sì lóríkì pàápàá oríkì mi ò dẹ̀ tán mọ́ kò dẹ̀ sí nínú Kùránì dájúdájú kì í ṣe tèmi nìyẹn tí n bá ní mi ò fẹ́ kinní kì í ṣe ja tí bá wá ń pe àwọn èèyàn tèmi tó àjọ jẹ́ ọmọ Yorùbá ṣàkíyèsí pé ẹ wá kinní kì í ṣe tiwa èèyàn ò sọ pé kẹ́ni tí ó bá fẹ́ dúró ń bẹ̀ kó má dúró ń bẹ̀ kò sẹ́ni tá a lè pa torí ẹ̀sìn kò dẹ̀ sẹ́ni tá a lè rán lẹ́wọ̀n torí ẹ̀sìn àgàgà irú èmi ẹ lè bú Ṣàngó kí n wá bá yín jà o
ẹ lè bú Ọbàtálá kí n wá bá yín jà o, ẹ lè bú Ògúnláka ayé kí n wá bá yín jà o, bẹ́ẹ̀ dẹ̀ lè bú Èṣù Ọ̀dàrà kí n wá bá yín jà, ẹ lè bú ìyá mi ẹlẹ́yẹ, ẹ lè bú gbogbo abiyamọ ayé kí n wá bá yín jà o, torí pé wọ́n tó ìjà ara wọn gbé o. Ẹ fi Allah lẹ̀, ẹ jẹ́ kí Allah dájọ́ anybody tó bá wù tó bá jẹ́ pé lóòótọ́ ló exist. Ẹ fi Allah lẹ̀, ẹ fi Muhammadu lẹ̀ kó react fún ara ẹ̀ without going any court, without going any lawyer. Ta ni Ọlọ́run tẹ́ ń sọ̀rọ̀ yàtọ̀ àwọn others àkànní ọlọ́ba, everybody, MS, everybody, all of them, they are trying to open everybody's eyes. Last òkúta lọ ṣàdúrà sí ìsìn ìgbà tán pé kúlẹ̀ àlá, èmi ni mo sọ fáfáyẹ pé shut up, shut up. Èmi ni mo sọ fún láàrin gbogbo èèyàn. Everybody keep quiet, torí tó bá bá mi jiyàn máa fọ́ létí ibi tó wà yẹn. Máa gbá etí ẹ̀ because kúlẹ̀ àlá tó ní káka yẹn kò ń ṣe fún òkú, kò jọra wọn bọ́dá Lateef Adépọ̀jù. Ẹ̀yin náà máa járọ̀ mi bí mo ṣe ń sọ yìí. Kúlẹ̀ àlá yẹn kò ń ṣe fún òkú. Mo ní let everybody shut up. Ẹ jẹ́ ká fi Yorùbá èdè wa, ẹ jẹ́ ká fi súre fókù tó kù yìí. Gbogbo adé àfáàyàn dé accept. A dẹ̀ fi Yorùbá, a fi súre fókù yẹn. Wọ́n dẹ̀ sí nǹkan tó fẹ́ sí, everybody get out. Mo dẹ̀ cancel pé ọjọ́ méje kò sí, ẹ gbọ́dọ̀ ṣe 41 days ẹ gbọ́dọ̀ ṣe, kò sọ̀rọ̀ ńbẹ̀, àmọ́ ẹ máa rántí òkú yìí nínú àdúrà. Ẹ dẹ̀ máa fi, tẹ́ bá fẹ́ dín àkàrà lénìí, ẹ dín, kẹ́ fi ṣàdúrà fún. Tẹ́ bá dẹ̀ pé ráìsì lẹ́fẹ́ pín, anything lẹ́fẹ́ pín, ẹ pín fáwọn èèyàn lórúkọ òkú yìí kí ilẹ̀ lè dẹ̀. Ṣé rí àlùjọ́nà tí à ń sọ yìí, òun ni 6 feet wà ńlẹ̀ yìí, kò sí àlùjọ́nà kankan lọ́run. Ìwà téèyàn bá ti wù nílé ayé yìí, tó bá ti fẹ́ sin nílẹ̀ máa fi accept ẹ̀. Ààrẹ ènìyàn míì tó jẹ́ pé wọ́n fẹ́ sin ejò náà bá nínú ibi tán ìwò tó fẹ́ gbé sí. Ààrẹ lòmíì tó jẹ́ pé wọ́n fẹ́ sin báyìí iná dẹ̀ ṣẹ́yọ nínú ìwò tó fẹ́ gbé sí. Ààrẹ lòmíì tó jẹ́ pé ṣe nínú ibi tán gbẹ́ tán fẹ́ kòtò tán fẹ́ gbé sí ṣe níbẹ̀ tutù ní gidi. Ẹ̀san tó ní kálukú máa gbà nìyẹn. Àlè nílé ayé àdẹ̀dín. Téèyàn kan bá lọ Ọlọ́run á fẹ́ lòmíì rọ́pò. Ojoojúmọ́ láyé ń kú, ojoojúmọ́ sì láyé ń bímọ sílé ayé. Àdín ẹ lọ confirm ẹ̀. Àdín ẹyọ kan báyìí nílé ayé yìí. Téèyàn kan bá kú, tọ́gẹ̀dẹ̀ bá kú afọmọrọ́pò ni. Ọlọ́run ti fi àwọn òye kankan yé wa látara àwọn ìmọ̀ ìjìnlẹ̀ nínú kí nǹkan máa wù nínú igbó. Irú ẹ̀dá bẹ́ẹ̀ dẹ̀ ni àwa. Ọlọ́run ò ṣe Islam ní gbogbo ìlú. Ọlọ́run dá tribe ìkọ́ṣọ́ àwọn kan ni. For example, kì í ṣe bá a ṣe ń sin òkú nílẹ̀ Yorùbá náà ṣe ń sin òkú nílẹ̀ Arabu. Kò dẹ́ ṣe bá a ṣe ń sin òkú nílẹ̀ Arab náà ṣe ń sin ní Amẹ́ríkà. Arígbò mi tó yẹ kí wọ́n máa ń dáná sun òkú wọn ni. Kò yé, so ẹ jọ̀ọ́ ẹ torí Ọlọ́run. Ẹ má fọ́ọ̀sì ẹni kankan torí ọ̀rọ̀ ẹ̀sìn. Ẹ jẹ́ kí ilẹ̀ Yorùbá, mo rí pé láti bàtà tí sọ̀rọ̀ bandit, a lot of Muslim tó jẹ́ àwọn àfáàfá tó lágbára tó ga gan, ẹ sọ̀rọ̀ ń pa ẹ̀, ẹlẹ́bọ̀lẹ̀ ń bájà, ẹlẹ́bọ̀dẹ̀ ní ìlú tí wọ́n ti ń ṣẹbọ, ìlú Saudi gan wọ́n ń ṣẹbọ ńbẹ̀, wọ́n ṣọdún egún, wọ́n ṣe gbogbo ẹ̀ ńbẹ̀, bọ̀ torí interest tiyín àti torí interest àwọn Fúlàní láìkì nǹkan tẹ́ ń ṣe èèyàn bẹ́ ṣe ń gbé gbogbo èèyàn tẹ́ ń gbé lọ kóòtù tẹ́ báyàn fáyẹn wọ́n láìkì ẹ̀yin náà dẹ̀ ní ẹ̀rí gain ńbẹ̀, gain wà ńbẹ̀ tó kẹ́ gbéyàn lọ kóòtù, mo mọ̀ pé gain wà ńbẹ̀, èmi àti yín jọ mọ̀ pé gain wà ńbẹ̀ fún yín, which is ẹ jẹ́ ká rántí àtúbọ̀tán ní gbogbo nǹkan tí a bá ń ṣe o. Ẹ gbé Tani Ọlọ́run, ẹ fẹ́ gbé lágbájá, kí ni èrè yín tẹ́ bá gbé tán lẹ́yìn owó? Ẹ rántí pé àwọn ọmọ yín máa dàgbà sínú ìlú yẹn. Bí ọmọdé ò bá dẹ̀ bátàn á bá àrọ̀bá. My brother, mo kàn fẹ́ pè yín sákìyèsí pé kẹ́ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ọlọ́run kò gbé Islam lé yín lọ́wọ́ o. Ẹ dé sílé ayé lẹ ṣù sí eléyìí tẹ́ mọ̀ pé máa rí benefit nínú ẹni o. Kò jù bẹ́ẹ̀ lọ because èmi sìn mo kúrò nínú Islam, mo join tradition torí pé ó benefit nínú ayé mi gan seriously. Ó benefit o. Mo ka ìsájà pa ẹ̀mí mi fẹ́ bọ́. Ìgbà tí mo tó bẹ̀rẹ̀ sí gún nǹkan papọ̀ tí mo tó bẹ̀rẹ̀ sí wẹ̀ nǹkan lọ́rọ̀ ayé mi tó lójútu o. Mi ò lè gbàgbé tó máa ń gbàgbé mi sórí iṣẹ́ àtọ́ máa pe gbogbo artist tó kù o. Mo ṣe ṣánwó wá ni mo ṣe máa padà ṣánwó padà bọ̀ kò rí bẹ́ẹ̀ mọ́ o. Brother, nǹkan tó bá gbèyàn lèèyàn ṣe. Freedom of speech ni ẹ jẹ́ kí oníkálukú tó àwọn ọmọ ìyá ìsọ́nà. Ẹ̀yin náà ẹ jẹ́ ká rí ìlàpá Islam yẹn lára yín. Torí àtìgbà tẹ́ ti gbèyàn lọ kóòtù lọ́rọ̀ Islam ti sún mi pátápátá. Mi lè parọ́ fún yín o. So my brother, bó ṣe jẹ́ nìyẹn mi ní wá bu yín àmọ́ ọ̀rọ̀ lọmọ ilé ti ń jẹ. Bó ṣe jẹ́ nìyẹn. This is ODUA TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.